wá lọ síbi ìbéèrè Alhaji Abdulwasin Alabi Pasuma Ọdẹ́tọ́lá gàgà lórí pé ṣé ń táwọn báwọn ṣe ń kọrin àwọn yìí tí wọ́n rí ọ̀nà Ọlọ́run àbí bẹ́ẹ̀ kọ́. Wá lọ ságbo orin ayé yín tẹ́ ti lọ ń kọ́ fún àwọn èèyàn, kò sí ni kí ó mọ̀ jẹ́ pé oníranran ẹ̀ṣẹ̀ ni wọ́n máa ṣe ń bẹ̀. Bóyá wọn mọ tí wọ́n ń gbóbìnrin àbí wọ́n ń jó ní òhò, wọ́n ń ṣe oríṣiríṣi nǹkan ẹ̀ṣẹ̀. Àwọn ọmọọṣẹ́ ṣàyàtìn wo ni wọ́n pọ̀ ní agbo tí wọ́n bá ti ń ṣe irú nǹkan bẹ́ẹ̀. Kódà kó jẹ́ pé dáadáa lẹ́ ń kọ́ fún wọn lẹ́nu, ṣùgbọ́n àwọn ènìyàn wọ́n mọ̀ ṣẹ̀ṣẹ̀, wọ́n mọ̀ kó ẹ̀ṣẹ̀, wọ́n mọ̀ kó sí yín lọ́rùn. Tí ẹ mẹ́yìn wá o kó bà ẹ má jẹ́ káàntì mẹ́yìn wá mọ́. Àgbà ti dé bẹ́ẹ̀ ni. Wọ bí Alhaji Obesere náà bẹ́ẹ̀ kan náà nígbà táwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀. Ọmọ yọ̀ díẹ̀ ara fẹ́ sán, yọ̀ díẹ̀ òjò fẹ́ rọ̀, gbogbo nǹkan bá wọn nì mú wọn. Alhaji Wasiu Ayinde náà á sọ fún wọn. Àtàná àgbàlagbà náà fi kọ́ ń tán kọ́ ni ó ń dùn mí, ó ń rò mí. Òṣùpá àwọn tí wọn tiẹ̀ nífẹ̀ẹ́ ló ń la gbogbo nǹkan bá wọn mọ́lẹ̀ ní tiwọn. Adab òun ni wọ́n fi kọ́. Mo lè kọrin mọ́jú tí irinṣẹ́ yẹn ò bá laná. Àgàgà tí bá ọmọge tó lè tàdíréke torí pé mo máa ń gbálù gan, àti pé ọmọdé gan, ọmọbìnrin láìkí àlùjọ tó kilẹ̀ dáadáa. Kí ni gbogbo ìtumọ̀ nínú gbogbo àwọn ọmọbi tí ó di gágá? Kí ló di gágá? Kí n tó dé Tinubu mo làágùn gan. Ṣé Tinubu ọ̀nà Èkó iná lẹ̀ ń lọ tẹ́ làágùn? Ó ti yé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Innal hamdalillahi nahmaduhu thumma salatu wassalam ala akrabi waladi adinana sayyidina wa habibana wa qudwatina Muhammad sallallahu alaihi wasallam. Wa ma ba'd. We give thanks to Almighty Allah, the most beneficent, the most merciful. May the peace of Allah be upon our noble Prophet Muhammad sallallahu alaihi wasallam. Amin. Orin ó pín sọ́nà mẹ́ta lọ́dọ̀ àwọn àfọ́ ní mímọ́. Ash-shi'r òun náà ni poem àbí wákà tí wọ́n kọ. Al-ghina wọ́n ti tún ní ègbè nínú, bẹ́ẹ̀ bákan náà music tó ní àwọn instrumental nínú. Na'am, ǹjẹ́ Olúwa àlékiọlá haram ẹ̀ fún wa yí pé ká má ṣe kọrin àbẹ́ni tí máa ń kọrin yóò wọ̀ náà? Kò síbi kankan tí a lè bracket àárín tá a lè rí nínú àyá al-Qur'an bẹ́ẹ̀. Ṣùgbọ́n sura kan bẹ, àyá kan bẹ nínú Qur'an ní Suratul Luqman, Quran 31 verse 6, nígbà tó Olúwa àlékiọlá sọ pé wa minan nasi man yashtaril hawa. Àwọn kan bẹ tí wọ́n kó àwọn ọjọ́ tí wọ́n máa lò kẹ́rẹ́ tí wọ́n sì máa fi sí àwọn èèyàn lọ́nà. Afaa àgbà Ibn Abbas radiyallahu anhu ó tafsiri àárín yẹn wípé àwọn tí máa ń kọrin ni Ọlọ́run sọ ní ibẹ̀ yẹn. Ọlọ́run kó bá a ṣe àlékún ìyọ́nú fún Afaa àgbà náà. Àwọn apá kan Afaa àgbà sọ pé bẹ́ẹ̀ ni, àwọn apá kan Afaa ẹlẹ́sìn sọ pé bẹ́ẹ̀ kọ́. Náà ká kó níbi ti Quran ká lọ sí ìrìnà àdìsí Rasulullah Muhammad. Su'ala Rasulullah Muhammad nígbà tí wọ́n bi àní Muhammad lébi pé àní shi'r kí ni tiẹ̀ kí ni ń pè ní orin gan. Ànábì dáhùn pé huwa kalam hasan. Òun náà ni ọ̀rọ̀ tí a sọ tó dáa. Torí pé orin táwọn sọ yìí náà, orin ò lè dédé máa jẹ́ orin, ọ̀rọ̀ náà ni wọ́n sọ tó fi di orin. Ohun tẹ́tọ̀ dùn sí ló fi di orin. Àbí qabihu àbí ní tí a bá sọ láburú, àbúrú náà ni ó máa jẹ́. Ní tí Ànábì náà fi dá wọn lónìí yẹn. Na'am, ǹjẹ́ wọ́n wá kọrin láyé Ànábì Muhammad àbí kí ni reaction Ànábì nígbà tí wọ́n kọrin ní sojú ẹ̀ àbí tán lùlù pẹ̀lú orin? Kí ni reaction Rasulullah Muhammad sallallahu alaihi wasallam? Na'am, ìyàwó Aisha ní sọ fún wa yí pé nígbà tó ń wà nílé ńjọ́ kan, àwọn obìnrin méjì kan bẹ lọ́dọ̀ ìyàwó Aisha, àwọn ń kọrin fún, bẹ́ẹ̀ ni wọ́n sì ń lùlù sí. Ànábì wọlé, Ànábì jókòó tiẹ̀. So Khalifat àgbà tí ń ṣe Sayyidina Abubakar, wọ́n wọlé, ó ní wọ́n sọ fún ìyàwó Aisha pé kí ni gbogbo tẹ́ ń ṣe tó jẹ́ irinṣẹ́ èṣù tẹ́ kó jọ ẹ̀? Ànábì ní kó fi wọ́n lẹ̀, òun ni wọ́n ń kọ. Ànábì ò haram ẹ̀ pé kí wọ́n má kọrin. Ẹlẹ́ẹ̀kejì bákan náà ó tún wà bẹ́ẹ̀, ó tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ níjọ́ ọdún tí ìyàwó Aisha táwọn obìnrin tó ń kọrin fún bákan náà tó sì tún lùlù sí. Ànábì ní kí wọ́n fi wọ́n lẹ̀ kí wọ́n máa kọrin wọn, ọdún ni wọ́n ń ṣe. Tó bá yẹ pé orin ò dá ni, Ànábì ó ti haram ẹ̀ pé kí wọ́n má kọrin mọ́. Ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀, ǹjẹ́ àwọn sọ̀hábà tí àwọn kọrin? Àbí inú àwọn sọ̀hábà tó yẹ kó tó méjì àbí mẹ́ta tó jẹ́ pé akọrin ni wọ́n fún Rasulullah Muhammad, Hasan bin Sabit, wọ́n sì lò lórí wọn. Ṣùgbọ́n orin táwọn ń kọ o, wọ́n lùlù sí o. Wọ́n kọrin náà, wọ́n fi yin Ànábì, wọ́n sì fi yin àwọn tí máa ń lọ sógun, wọ́n fi sí wọn ní akin. Ó wà bẹ́ẹ̀. Ṣùgbọ́n báyìí pé orin ò dáa ní, Ànábì ó ti haram ẹ̀ fún wọn pé kí wọ́n má ṣe kọrin mọ́, orin bẹ́ẹ̀. Ó di bẹ́ẹ̀ tọ́, kí wá ló haram orin gangan fún wa tó fi di awuyewuye láwùjọ pé ká má kọrin? Ó náà nígbà tí Rasulullah Muhammad ti ń ṣàlàyé
nípa àwọn khaba'ira àwọn ẹ̀ṣẹ̀ tó pé ó wúwo tó nípa wájú Ọlọ́run ó wá sọ débi mahasif yẹn òun ni instrumental bíi jìtá piano fèrè nǹkan kan àmọ́ sax táwọn olórin instrument tá máa ń lò sí orin wọn yẹn Ànábì ní àràmù ni ó ti di ẹ̀ṣẹ̀ fún àwọn tí bá ń lò ó torí pé kò sí ni kò bẹ́ẹ̀ ṣe máa lò ó tí ò ní máa pe àwọn nǹkan irinṣẹ́ ẹ̀ṣẹ̀ wá ibi tó ti di àràmù nù tó ìwọ olórin tó bá ń kọrin lásìkò yìí tó bá lè lo àwọn nǹkan tá à ń sọ yìí kì bá dáa fún ọ púpọ̀ torí pé yóò máa jẹ́ṣẹ̀ èyí tá a sì sọ yìí náà pé ó jẹ́ àràmù yìí náà àwọn apá kan àfáàgbà wọn àgbà wọlé o torí pé ká máa lu gbogbo tán ń lò ń gbà náà bíi dòjé àbí nǹkan kan òun náà ni wọ́n change sí sax piano tí wọ́n lò lásìkò yìí wọ́n sì lo gbogbo nǹkan wọn fún náà lójú tàná máa nábì ò sì tako nítorí náà ìyapa ó mọ̀ sílẹ̀ ní irú àwọn àárín yìí ni. Naam ká wá lọ síbi ìbéèrè Alhaji Abdulwasin Alabi Pasuma Ọdẹ́tọ́lá Gàgà lórí pé ṣé ń táwọn báwọn ṣe ń kọrin àwọn yìí tí wọ́n rí ọ̀nà Ọlọ́run àbí bẹ́ẹ̀ kọ́ ìdáhùn ẹ̀ náà ni wípé ní orin tẹ̀ ń kọ fújì ni jùjú bí kéèyàn máa kọ fújì wọ́n kọ hip hop wọ́n kọ jùjú wọ́n kọ àpàlà wọ́n kọ gbogbo nǹkan máa orin ayé ni tẹ́ ẹ bá lọ ságbo orin ayé yín tẹ́ ẹ ti lọ ń kọ́ fún àwọn èèyàn kò sí ni kí ó mọ̀ jẹ́ pé oníranran ẹ̀ṣẹ̀ ni wọ́n máa ṣe ń bẹ̀ bóyá wọn mọ̀ tí wọ́n ń gbóbin àbí wọ́n ń jó ní òhù wọ́n ń ṣe oríṣiríṣi nǹkan ẹ̀ṣẹ̀ àwọn ọmọọṣẹ́ ṣàyàtìn wo ni wọ́n pọ̀ ní agbo tó máa ti ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ kódà kó jẹ́ pé dáadáa lẹ́ ń kọ́ fún wọn lẹ́nu ṣùgbọ́n àwọn ènìyàn wọ́n mọ̀ kó ẹ̀ṣẹ̀ wọ́n mọ̀ kó sí yín lọ́rùn nítorí náà àìdàbẹ̀ náà tó fi jẹ́ àìdàbẹ̀ náà nìyẹn ẹ mọ̀ tó ohun tí ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àforíjì ní iwájú Ọlọ́run ọba àlékiọlá Ọlọ́run kó ṣàforíjì fún ẹnì kọ̀ọ̀kan wa òun ni lórí ìdáhùn títí yẹn ṣùgbọ́n kò sí ẹ̀ṣẹ̀ tí yẹn ń ṣe tó lọ́wọ́ ọba àlékiọlá tí ò ní àforíjì lólórí lọ́wọ́ ọba àlékiọlá wọ yẹgi fún ọmọ ẹdún náà dálíkà lè mẹ́yà ṣáà nítọ́lọ́run wí náà èmi Ọlọ́run bá máa ń ṣàforíjì fún ẹni tó bá mọ̀ tí máa fẹ́ ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ méjì kan bẹ tó jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ tó yẹ pé kò sí tó ń tọ́ bá fi lè bá kú dọ́dọ̀ ìrun lọ́n kò láforíjì kan níwájú Ọlọ́run òun náà ni ẹni tó bá mọ̀ọ́mọ̀ pa ara ẹ̀ tàbí tó jẹ́ pé ó pààyàn láì ṣe kó ṣe é sì ó mọ̀ọ́mọ̀ pààyàn àbí pé kóun náà ló mọ̀ọ́mọ̀ pa ara ẹ̀ ó commit suicide bí àwọn tó máa ń bẹ́ sódò ọ̀sà yẹn àbáwọn tó ń pokùnso nǹkan kan ní ìyà ní níwájú Ọlọ́run wọn lè ní àforíjì kan àfi kan jí àwọn àjọ náà tó bẹ́ẹ̀ la ṣe ń ṣe wá àti fún wọn náà tó bá tún wò ó tẹ́ máa ń wọ àwọn tó máa ń commit suicide yẹn tí wọn náà wọ́n á wò lẹ́mìí pé wọn náà pokùnso wọn náà pa ara ẹ̀ ó ṣe kíní kan àbó mọ snapper tó bá mọ snapper ìyàtọ̀ tó lọ jẹ́ wájú Ọlọ́run yóò ju snapper lọ nítorí náà àkọ́kọ́ ẹ̀kejì òun náà ni ẹni tó bá ṣẹbọ kú tó tún wọ́ ẹlòmíì lọ́lọ́run yàtọ̀ sọ́lọ́run bá àlékiọlá tó bá bẹ́ẹ̀ kú kò ní àforíjì kankan lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n èyí tó bá kù díẹ̀ níbi iṣẹ́ téèyàn ń ṣe níbi ọrọ̀ ajé téèyàn fi ń jẹun téèyàn fi ń mu tó bá kù díẹ̀ níbi iṣẹ́ téèyàn bá ń ṣe ló bá àlékiọlá lè foríjì yàn ṣùgbọ́n tó bá ti jẹ́ wípé ní òpó Islam márùn-ún ó pé sóńtàn lára Alhaji Alabi Pasuma a rí i pé òpó Islam pé sí yín lára púpọ̀ ẹ mọ Ọlọ́run lọ́kàn ẹ ti gbà pé Ọlọ́run náà lọ́run a sì rí nínú ìwà yín a rí nínú ìṣesí kódà gan tí ó bá di pé bóyá ká máa kọrin yín Ṣàngó àbí ká máa pe àwọn ìyá mi Alhaji Pasuma kọ wo nǹkan tó jọba wọn débi pé tán bá tún wà nínú orin tí Pasuma tó lè kí ẹ̀dá Ọlọ́run kan yóò kọ́kọ́ kí Ọlọ́run náà kí ànábì ọ̀nà sallallahu alaihi wasallam bó bá tiẹ̀ mọ lórí sallallahu alaihi wasallam tẹ́ ẹ̀ máa ń wí nígbà tẹ́ bá ń kí ànábì náà níbi orin nǹkan náà ó lè lọ́ọ̀ torí náà ó yá fi yín níwájú Ọlọ́run kó ṣàforíjì níbi kùdìẹ̀kùdìẹ̀ tó bá kù níbi iṣẹ́ yín tí ẹ̀ ń ṣe tó yóò kí ànábì yóò kí Ọlọ́run yóò kí sẹ́yìn náà bá kí yóò kí gbogbo àwọn màláìkà kó tó di pé Pasuma lè kọrin kó tó lè kìyàn gbogbo àwọn tèmi máa ń rí gbogbo ohun tí wọ́n máa ń kọ nínú àwọn olórin Pasuma nìkan ni máa ń ṣe bẹ́ẹ̀ bákan náà ẹ ti ń kírun ẹ sì máa ń yọ sàká ẹ sì ń gbààwẹ̀ ẹ sì lọ hajj látàpá súnmọ́ yín níwọ̀nba la ṣe mọ gbogbo eléyìí mọ̀ yín ẹ tún wá ń ṣe nǹkan tó jẹ́ pé Olúwa àlékiọlá nífẹ̀ẹ́ sí jù òun náà ni pé ẹni tí máa ń tọ́jú òbí ẹ̀ Olúwa àlékiọlá wọ́n bilẹ̀ wá lè dẹ́nà àìsàn ẹ ṣe dáadáa sí àwọn òbí àìsàn tọ́lọ́run sì ń bẹ̀ ọ̀nẹ̀ ìsánà yẹn náà bí ọ̀hún náà ni pé kẹ́ ẹ sin Ọlọ́run náà ni Ọlọ́run kàn fẹ́ lò kó má fi lọ gidi inconvenient pé kẹ́ má máa mú Ọlọ́run pẹ̀lú òbí kẹ́ má mú wọn sí gágágá ni ṣùgbọ́n lọ́dọ̀ àwọn fóònù mímọ̀ pé àìsàn tá má tún àìsàn kéèyàn ṣe dáadáa yẹn kéèyàn sin náà ni so ẹni tó bá bò bí ẹ̀ láyé tí wọ́n ń tọ́jú àwọn òbí ẹ̀ méjì tí ń ṣe dáadáa sí wọn tó fi ń yọ́nú sí òun tó òun ti súnmọ́ àlìjẹ́nà Ọlọ́run ó ti di gba sàbíkà àlìjẹ́nà Ọlọ́run látàyè ni torí àná Muhammad náà sọ fún tàn yìí pé ó sọ fún wa yìí pé
àlìjẹ́nà yín òun bẹ náà bá gìgìrísẹ̀ ìyá yín ẹ̀yin sì ń tọ́jú ìyá yín ibi tó wá tún kù sí òun nì òun náà níbi iṣẹ́ yín tẹ̀ ń ṣe ẹ kọ́ dáadáa ẹ mọ́kọ̀ àbúrò ẹ mọ́kọ̀ tí ò dáa èyí tó dáa tó ṣèyàn láǹfààní tá sì rẹ́ kọ́ mú bẹ̀ tó sì yí ìgbésí ayé yẹn padà sí dáadáa fẹ́ni tí ń ṣe tí ò dáa kó bọ́ sí dáadáa ẹ bá ń kọ́ ìmọ̀lẹ́ bá ń kọ́ tí ò dáa ìjìyà ni níwájú Ọlọ́run gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pẹ̀lú gbogbo sùmẹ́ntà tẹ́ ẹ lọ ẹ wà àtìgbà tẹ́ ẹ ti ń kọ́ bọ̀ lójú agbogbo tẹ́ ẹ máa ń lọ ni àlejò sì fẹ́ kẹ́ ẹ sì máa kọ́ bẹ̀ pẹ̀lú gbogbo pátí tẹ́ ẹ ń lọ kò sí ni àwọn ọmọ ni èmi ò sọ òdodo fún yín látara pé bí ayé yín ṣe ń da tí ń ṣe ń rọrùn yìí kálíkì àmọ́ yín náà kó tún rọrùn bẹ́ẹ̀ kẹ́ má bá jùlọ náà bá pàdé kódà tẹ́ bá lè fi orin yìí gan náà lẹ̀ bẹ́ẹ̀ ni torí pé ní gbogbo àwọn tó ti lọ nínú àwọn tó ti kọrin síwájú ikú ló gba orin lọ́wọ́ wọn kì í ṣe fáwọn náà àwọn ni wọ́n sọ̀rẹ́ńdà ara wọn àmọ́ àwọn ni wọ́n resign kúrò níbi orin kíkọ ikú ló gbà lọ́wọ́ wọn ẹ̀yin wá jẹ́ onífúdí àkọ́kọ́ tí ó kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ìpè tọ́ ibi tó lọ́n bá mi bá dé ibi orin náà lọ́lọ́run ti ṣàánú mi mo fi pẹ́yàwó mo fi bímọ mo fi tọ́ àwọn ọmọ mo fi dolóyè mo fi kọ́lé mo fi ṣe gbogbo nǹkan tó ń ṣe láyé investment tún ń bẹ rẹpẹtẹ ẹ̀yin ti kú lẹ́nu tó yẹ ẹ̀sẹ̀ tó máa sọ pé ibi ó tún pamọ́ náà ayé ọlọ́mọdé káyé ìbínú Ọlọ́run máa ń ṣàhàlà Ọlọ́run láàpẹ́ ẹ̀yìn kúkú lẹ̀ ẹ̀yin náà lẹ̀ àkọ́kọ́ tó kúkú máa ń sábà bọ́ síwájú nípa ká ṣe nǹkan dáadáa nípa Islam nípa pé à ń ṣe Ramadan lecture ẹ̀yin náà lẹ̀ bẹ̀rẹ̀ náà lè ní káàkùn náà bí wọ́n ń ṣe Ramadan lecture ẹ̀yin náà kúkú jẹ́ alákọ̀ọ́kọ́ náà tí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ pé ẹ resign kò nítorí ìbẹ̀rù Ọlọ́run ní tí ó mọ̀ mú fún oúnjẹ mímu Ọlọ́run ti ṣe investment ń bẹ́ẹ̀lẹ̀ ibi ò tún lè pa ẹ̀yin mọ́ nínú ayé kì í ṣe pé ẹni máa kọrin náà mọ́ o wá sí náà lẹ́ máa fi ṣe gẹ́gẹ́ bí tẹ́yìn náà sọ pé onífújì ṣéwù ní tẹ́ bá sì ti dàgbà wá sí lẹ́ mọ̀ sí fọ́nà ẹ ti dàgbà báyìí náà ẹ resign lásìkò ẹ má tún jẹ́ kó pẹ́ mọ́ ní tẹ́ ẹ bá ti kọ sínú kíṣẹ́ẹ̀tì pé tẹ́ ń sọ ní wáàsí fáwọn èèyàn àwọn fáǹsì wà kò lè kùtà láyé nínú àwọn tó ń lé number 1 tó ní fáǹsì jù náà ní fújì ẹ jẹ́ kan nínú wọn Ọlọ́run ti ṣàánú yín débẹ̀ dáadáa ni ẹ máa kọ gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé ẹ máa ń yin Ọlọ́run kó tó di pé kí ẹ dá ẹ lọ́rùn kan irú ìtẹ́sí kọ tí àwọn náà lò nígbà táwọn náà ṣe wọn ò ṣe ní gàpá ń jọ́sí nígbà táwọn kan náà fàásù lè gàpá tá gbé kẹsẹ̀ tá fi yẹ̀yẹ́ Islam tá fi yẹ̀yẹ́ ara wọn kéèyàn gbóná láìláìlà tó sì gàpá tá sì tí mo sì gbé kẹsẹ̀ náà jáde 2010 tí mo sọ fún wọn tá sì lọ yọ sin àpá súlẹ̀ kù nínú fíìmù wọn náà mo ṣe mo kọ orin yín kan bẹ́ẹ̀ ńgbà náà mo sọ pé tẹ́yìn sọ ń bẹ̀ yìí pé ó fi déédéé ayálùkọ́ àyìnká tó sọ pé wáyé ìsẹ́sà ẹlẹ́ka ìbáraẹ̀ àní fàyín ní kọ̀ ibo ojúbò dàwátà dáyìn záàlẹ̀ àánì fọ́lẹ́ yẹ́ sì jíìbù ní wọlé yòó nù mí làhẹ́lẹ́kùn yẹ̀rọ ìṣòdùn tẹ́yìn sọ pé ẹ mú ẹ̀dẹ̀ kò sí lọ́wọ́ sáàtì mo fẹ́ mọ ibi tó ń gbé mo fẹ́ fún un ní gift ọba tó fi Mẹ́kà ṣe Aso Rock Assembly òun ló lo Jerusalem fi ṣe gọ́bùnà àwòsù ó lè wọ mọ́ṣáláṣí kó yẹn náà fìlà fún ó dẹ̀ lè wọ chọ́ọ̀chì kó yá hallelujah o kí á ló ń tó ń fẹ́ ló máa tẹ̀ ẹ́ lọ́wọ́ torí Elédùmarè kí n gba rè bá o níta yẹn sọ fún aná ni pé ọ̀kan ṣoṣo náà lọ́nà gẹ́gẹ́ bí náà pé ẹ mú ẹ ká mú ká dé kò tún sí lọ́wọ́ Ọlọ́run bá má ká fẹ́ bẹ Ọlọ́run ká wá nǹkan lọ́dọ̀ Ọlọ́run ká kírun ká yan náfìlà kí á lọ́lọ́run fún wa ní ìta ń fẹ́ fọ́lẹ́yẹ stage jí búlé tọ́lọ́run wí náà nù wọ́n ní mẹ́nu òbí aláhùn yẹ ìṣòro òṣèlú irú nǹkan máa ní ẹ máa kọ́ bí wí tá Alhaji Saheed Òṣùpá náà kọ́ mo sì lo orin tuntun wọn náà tí mo fi lo ńgbà náà tá Alhaji Saheed Òṣùpá náà ń sọ yí pé ní ikú ti tó níwáàsì ìfẹ́ni bá hùwà búburú ẹ wo orin làákàyè tí wọ́n kọ́ irú báwọn ẹ máa kọ́ irú ìtẹ̀yìn àti Alhaji Abdulaziz Sauty Arẹwà Ọlọ́run bá kẹ́ ìyàwó tí wọ́n yẹ̀ ṣọlọ ọ̀làlá ìlà àìlọ́lọ́ irú ìtí wọ́n tẹ́jọ́ ṣe my mother tẹ́jọ́ ṣe yẹn kí èèyàn bá gbọ́ nǹkan báwọn tó wá fi change ọmọ tó ń wu aburú tó wá fi change sí ìyá rẹ̀ ẹ̀yin méjèèjì ẹ̀yin àti Sauty Arẹwà ẹ̀ máa gbalada lọ títí láì nítorí tó wáyé pé nǹkan bú náà lẹ kọ jáde tí èèyàn fi ń wu abú sọ́dọ̀ lọ́hùn ẹ̀ máa gbẹ̀sẹ̀ látara ẹ̀ tẹ́ bá fi kọ́ dáadáa náà ẹ̀ máa gbalada náà ni ṣùgbọ́n kẹ́ máa sọ pé àǹtí ẹ mẹ́yìn wá o kóbà ẹ má jẹ́ káàntì mẹ́yìn wá mọ́ àgbà ti dé bẹ́ẹ̀ ni òwò ẹbí wo ti Alhaji Wasiu Ayinde náà a sọ fún wọn látàná àgbàlagbà náà fi kọ́ńtàn kan ní ọ̀ndọ̀ mi gbogbo nǹkan báwọn ni àṣìṣe wà sí fún wọn sí láwọn ọ̀nà kan wọn sì kọ́ nǹkan bẹ́ẹ̀ mọ́ Alhaji Obesere náà bẹ́ẹ̀ kan náà nígbà táwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀
ọmọ yọ̀ díẹ̀ ara fẹ́ sán yọ̀ díẹ̀ òjò fẹ́ rọ̀ gbogbo nǹkan báwọn ni mo mọ̀ pé nígbà tágbà ti dé àwọn náà nípa kọ gbogbo nǹkan báwọn náà bẹ́ẹ̀ làlájì Saheed Òṣùpá àwọn tí wọn tiẹ̀ nífẹ̀ẹ́ ló ń la gbogbo nǹkan báwọn mọ́lẹ̀ ní tiwọn hadab òun ni wọ́n fi kọ́ mo lè kọrin mọ́jú tí irun iṣẹ́ yẹn ò bá lana àgàgà tí bá ọmọge tó lè tàdíréke torí pé mo máa ń gbálù gan àti pé ọmọdé gan ọmọbìnrin láìkí àlùjọ tó kilẹ̀ dáadáa kí ni gbogbo ìtumọ̀ nínú gbogbo àwọn ọmọbi tí ó di gágá kí ló di gágá kí n tó dé Tinubu mo làágùn gan ṣé Tinubu ọ̀nà Èkó iná lẹ̀ ń lọ tẹ́ làágùn ó ti yí àwọn yẹn Alhaji Saheed Òṣùpá ò ní fẹnu là á mọ́lẹ̀ báwọn wọ́n fi àdàbò kọ́ Saheed Òṣùpá àti àdàbò àti ẹ̀ náà mọ́ kọ irú nǹkan bá wọn kò sí ní kọ́kàn máa lọ síbẹ̀ generally topic àdúrà mi náà ni pé ẹnì kọ̀ọ̀kan àìwá sí mi ni pé ẹnì kọ̀ọ̀kan wa náà tá à ń ṣiṣẹ́ tá à ń ṣe Ọlọ́run kan tí Alhaji Pasuma síta ni ìpè ni ṣé iṣẹ́ tí mò ń ṣe yìí ṣé máa bá àánú Ọlọ́run pàdé ni ìwọ náà yẹrẹ ẹ wò iṣẹ́ tí ìwọ náà ń ṣe lọ́wọ́ ìbáǹkà tíátà ló ń ṣe oníṣòwò ọjà ni ẹ́ olórin ni ọ́ Islamic singer gospel singer gbogbo iṣẹ́ tó bá máa kódà fún oníwàásí ẹ̀nà ẹ̀bí wa yóò pé ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe wàásí bẹ́ẹ̀ ṣe ń bá lọ ṣé bá àánú Ọlọ́run pàdé kíníkàkù náà bí rẹ wò iṣẹ́ kíníkàkù náà bá ń ṣe ṣé yóò bá àánú Ọlọ́run bá pàdé ń bẹ̀ ní tí Alhaji Pasuma ń bí tó fẹnu wọn gbà sí gbogbo ayé nìyẹn wàásí ló jẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa tó kò sí bá ṣe ṣe tọ́nà bá pè wọ́n jọ́gbẹ̀dà kí á mọ̀ kó wá wojọ́ bó ṣe owó yìí tó fi kọ́lé tó fi ṣe gbá yìí tí yóò ní lulẹ̀ níwájú Ọlọ́run àfi with one on one akbar bó lè ṣe fẹ́ wà lè jẹ́ náà àfi yọ́nú Ọlọ́run nìkan kọ́nà kó jọ́ ní sẹ́ni kọ̀ọ̀kan ní gbogbo ibi tá a bá kù sí la ilaha illallah wallahu a'lam.